ẹ tún káàárọ̀ o ilẹ̀ òní tó mọ́ wa ojúmọ́ ire mọ́ wa lénìí gbogbo ibikíbi tí ẹ bá ti ń wò mí mò ń kí yín o ní Nàìjíríà ní láfíríkà ní ìlú òyìnbó ní gbogbo òkè òkun ni mo kí yín pé àjíǹde ara ó máa jẹ́ yín o pẹ̀lú ògo Ọlọ́run àní fẹ́ra wa kù o ṣé ẹ mọ̀ pé ó ti pẹ́ tí àwọn èèyàn ti ń disturb mi lórí nǹkan tí mo fẹ́ ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ẹnìkan wà tí gbogbo àwọn èèyàn mọ̀ sí bàbá Yorùbá kì í ṣe ẹ̀yin audience wa nìkan lè mọ̀ wọ́n ní bàbá Yorùbá láàrin àwa onítíátà gan bàbá Yorùbá là máa ń pè wọ́n àwọn èèyàn tí wọ́n ti bi mí ń question ìgbà wo lẹ fẹ́ gbé bàbá Yorùbá wá wọn ò níye ṣùgbọ́n bíbi tẹ́ ń bi mí yẹn náà ṣe mọ̀ pé kì í ṣe bàbá Yorùbá nìkan ni onítíátà gbogbo kì í ṣe gbogbo onítíátà náà ni ó faramọ́rọ̀ Yorùbá nation àwọn míì faramọ́ àwọn míì ò faramọ́ so ìfẹ́ tẹ́ ní ìbéèrè tí ẹ̀ ń béèrè kì í ṣe pé ń ṣe lẹ́tí mọ̀ pé irú èèyàn báyìí ni wọ́n ṣùgbọ́n eléyìí tí màá kọ́kọ́ fi yé wa ni pé Ọlọ́run ló mọ bí ọ̀rọ̀ rìkọ́dìn mi pẹ̀lú wọn yìí ṣe wáyé torí pé wọ́n ti dà mí láàmú títí èmi náà ti dà wọ́n láàmú asáhùn tàsé ara wa ó ṣàyà mí lẹ́nu lónìí tí wọ́n mi Sokoti bí òkè ọ̀bá lọ bá mọ̀mọ́ náà lè wá bá òkè ó dàbí ẹni pé o fẹ́ yọ mí setting lórí nǹkan tó ṣẹlẹ̀ mi náà bá àbèjì bóyá mo sì máa yọ yín ní setting ọ̀gá ni wọ́n jẹ́ fún àwa lẹ́nu iṣẹ́ yìí wọ́n tó wá jẹ́ ẹ̀gbọ́n fún wa a dẹ̀ máa ń respect wọn gan torí pé Ọlọ́run fún wọn ní ọpọlọ tí nǹkan kan bá ń ṣẹlẹ̀ tẹ́ bá bóyá ìjà tàbí gbólóhùn asọ̀ láàrin èèyàn méjì bóyá lọ́kọ àti ìyàwó tàbí kan tí bàbá àbèjì bá ti wà bàbá àbèjì là tó máa ń pè wọ́n ẹ̀gẹ́ tí bàbá àbèjì bá ti wà ń bẹ̀ ẹ gbàgbé ọ̀rọ̀ yẹn ti tán because wọ́n ò rí nǹkan lọ́mọ lọ́rùn wọ́n ò fi wé nǹkan kan bíi méjì mẹ́ta tó máa mú kínú gbogbo àtọ̀tún àtòsì kó yọ bàbá mi ẹ káàárọ̀. ẹ káàárọ̀ o báyà bọ̀. yes sir mi fẹ́ gbẹnu yín sọ̀rọ̀ mo fẹ́ kọjá yín lẹ máa bá àwọn aráalé sọ̀rọ̀ kẹ́ ẹ dárúkọ ara yín fún wọn kẹ́ ẹ dẹ̀ àwọn tó ń wà lókè òkun àtàwọn tó ń wà ní Áfíríkà kí ẹ bá mi kí wọn. ẹ káàárọ̀ o ẹ kú déédéé wòyí o gbogbo ẹ̀yin olùgbọ́ mi nílé lóko lódò lẹ́yìn odi ní Nàìjíríà nílùú òyìnbó ní gbogbo ilẹ̀ Áfíríkà tí ọmọ Yorùbá wà torí Yorùbá ni mí Yorùbá nìran mi Yorùbá yìí náà ni mo sì fi ń jẹun Yorùbá la bí mi n ò lẹ́yà míì ní ìbátan orúkọ tèmi ni olóyè Adérẹ̀mí Adédèjì tí gbogbo yín mọ̀ sí Olofaina mọ́jì ọbàjẹ́ tìmì ti ìlú Ẹdẹ. Oyè wọn ni wọ́n dárúkọ fún yín yẹn o olóyè ni wọ́n ní ààfin olóyè ni wọ́n ní ààfin oyè wọn ni wọ́n dárúkọ yẹn mọ́jì ọbàjẹ́ ti ìlú Ẹdẹ ní oyè wọn níwájú ká kì í ṣe oyè honorary oyè tí èèyàn máa jẹ tí dandan kéèyàn ó resume sí ààfin ni o ní oyè yẹn o kì í ṣe ordinary just an honorary thing o bàbá wa ojú òní tí yín sà ẹ dákun mo kọ́kọ́ fẹ́ béèrè lọ́wọ́ yín báyìí ká kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí ẹ jọ̀ọ́ ìhà wo lẹ kọ sí Yorùbá nation. Sokoti bàbá ó sì di ọlọ́mọ ńlẹ̀ owó bí ìgbèyàn káṣọ arúgbó tó lọ fọ́ ta lọ́rọ̀ tí mo sọ̀hún lọ́rọ̀ tó sọ̀hún ó dá mọ́ gbọ́ wọ́n ń pè ńlẹ́ o lágbájá abisu gbọ́rọ́gbọ́rọ́ lóko abagbadó bọ̀kú abọ́gú alẹ́gàn ìwọ́n tó ń pè ẹgbọ́n náà ọdẹ ló kú àbágbẹ̀. Yorùbá gbogbo nǹkan méjèèjì tẹ́lá kan ti túmọ̀ ẹ̀ tó kú. ẹ pè mí ní Adérẹ̀mí Adédèjì ọmọ aládé ọmọ Yorùbá ní ìran aládé ni àbọ̀ gbọ́ pé ìran míì dádé. mi ìdádé o ó ní tí kálukú ń dé bẹ́ẹ̀ni Yorùbá ní dádé Yorùbá ní dádé èèyàn bẹ́ẹ̀ mo tún jẹ́ olóyè bó tiẹ̀ jẹ́ pé ìdílé mi ò jọba lẹ́dẹ̀ oyè jagun là á jẹ. bẹ́ẹ̀ni ẹni a bá pè ń jagun kì í ṣe pé jagun Ẹdẹ jagun Ẹdẹ ṣètùtù yóò mọ̀nà tá a tọ̀
ọ̀nà táyì kọrí sí ibi a ti ṣètùtù ibi ìlà àgbà lọ bàbá ẹ mọ́ gbàbẹ̀ hùn báyìí ni ẹ gbà wọn ní ọ̀kọ̀ọ̀kọ́ ṣètù tí ó yàn lẹ̀ tí ó yẹlẹ̀ wò ìgbà sójà ń ṣe rẹ́kì ìmọ̀ ìgbé ó yé mi à gbé ìbò ẹsẹ̀ gbọ́ ẹ̀dẹ̀ mọ́ tán pè ní rẹ́kì. ṣé mọ̀ wí kéékèèké torí ẹ tí ó fẹ́ gbọ́ Yorùbá ni mí o ó tún wá ní àwòmọ̀kọ sí Yorùbá nation Yorùbá nation bíi kò ti wáyé ti pẹ́ ni látàyè jọ̀hún tó ṣe yí pé tí ọlọ́pàá bá mú a bóyá ọwà mọ́tò gba one way ó rí lálẹ́ ẹ̀kẹ́ wọn ò sì ní sọ Yorùbá èèbó wọn mọ̀ sọ pọnranpọn àgàgà kọjá ẹ̀yà míì èèbó wọn mọ̀ sọ ṣùgbọ́n táwùsá bá mú yín ẹ bá ti ní ránkàdéèdè ẹ̀sán ló ní òwì duwálà duwájá kúrí yóò ti gbọ́ ó ti gbà pẹ̀lú pẹ́ẹ́sọ èdè rẹ̀ ṣe díẹ̀ ṣùgbọ́n irọ́ o bọ́ bá ṣe yín ìmọ̀ bá pàjọba ti apá Nàìjíríà ti ká Yorùbá nìkan tí wọn ò fún aláyè àti fèdè wa bí ìgbèyàn mú ọmọdé tó di papá mọ́ra tí òjì omi tí òjì owó èyí tí òjì ọwọ́ ọ̀kan tó ẹtú wa lẹ̀ ẹ̀jẹ̀ Yorùbá lọ ẹ̀jẹ̀ adádúró káti ẹ̀ ṣe wò kádádúró yẹn ni tó lè pè é wa ló lè gbà wálẹ̀ lóko ẹrú kò sí alọ́gà lókè nísàlẹ̀ àmọ́ nǹkan wọn aláǹkan máfíà wọn ní ìgbìmọ̀ ẹlẹ́nu mẹ́fà ní kọ̀ǹtró orílẹ̀-èdè Yorùbá ò sínú wọn ẹ̀jẹ̀ adádúró. ẹ̀jẹ̀ ọ̀rọ̀ ní bàbá wa sọ yẹn ṣe rí tí ò jẹ́ kọ́rọ̀ wọn ó yà mí lẹ́nu ni wípé the way tí wọ́n gbà ń fà mí lórí ọ̀rọ̀ interview ó lágbára ṣùgbọ́n nítorí pé àwọn náà ò kì í ṣe bẹ́ẹ̀ ráyè bí àwa ní Sókótó lónìí àwa ní Kàfàǹchà lọ́la nídìí iṣẹ́ wa ní ilẹ̀ Yorùbá ní mò ń sọ o nídìí iṣẹ́ wa náà ni o ẹni tí ayé òsì ìjẹ́ ó gbádùn ọ̀sàn jẹ ni ayé gbàgbé ẹ̀ lọ ọ̀sàn jẹ ni ayé gbàgbé ẹ̀ lọ ìyẹn fi máa ń pè wá ní adáramọ́sunlé orúkọ ti wa alajẹ orúkọ wa ò nìyẹn bàbá kí wá ní àwọn nǹkan àfojúsùn yín tẹ́ fi gbàgbọ́ pé tí Yorùbá nation yẹn bá ti tẹ̀ wá lọ́wọ́ o kò ní sí kọ́nùkọ́ o kò ní sí èdè àìyedè èmi ni àwa èmi ló yẹ kí n aráàlú wa lọ́yọ̀ ó ṣe lè ọmọ ìlú wa lọ́yọ̀ kí lẹ́nu rò pé gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn ò ní wáyé. ṣe rí wọn ní ká tó kí ni ká tó yin ni ó dàbọ̀ ọjà. ká tó kí ni ká tó yin ni ó dàbọ̀ ọjà. kálukú bá tọ́jà dé ṣe rí àkọ́kọ́ náà ìjọba tí ń lọ lọ́wọ́ àwọn ọba wa ní ìṣèjọba tẹ́lẹ̀. bẹ́ẹ̀ni. la fi pè ní ìjọ àwọn ọba. bẹ́ẹ̀ni. ṣe hàn pé ọlá àkọ́kọ́ padà sọ́wọ́ àwọn tó nílùú. àwọn tí wọ́n nílùú tí wọ́n mọ̀ tán bílẹ̀ ṣe jẹ́ tí wọ́n mọ̀ tán bó kọ kálukú ṣe jẹ́. wọ́n mọ bí alépo sí wọ́n mọ bí aníyọ̀ sí ibi aláṣọ sí àwọn ọba wa mọ̀ ọ́n nílẹ̀ Yorùbá. kò ní sí pé ó dìgbà tẹ́nìkan bá lọ tó lọ bí ẹ̀ tí ó kú bẹ́ẹ̀ tó wá darí dé tí wà ń jọba lórí wa àwọn ọba wa tí wọ́n mọ̀ pìlẹ̀ ọ̀rọ̀ tí wọ́n mọ̀ dí ọ̀rọ̀ wọ́n rà á yé àwọn náà ní àwa ń bẹ̀ nígbà táwa dáyé kó tó di pé èèbó gbàjọba àǹfààní táàjẹ́ ń bẹ̀ pọ̀ ńbọ̀ bá sì ń gbádùn kí ló ṣe táráàlú ò ní gbádùn ńgbé pọ̀ náà ní abíyá aráàlú ló bí ọba ọba ló bí aráàlú ilẹ̀ Yorùbá yìí sì rèé ọ̀wọ̀ ń bẹ àṣà wà amọ̀yì àṣà amọ̀yì aṣíwájú lọ́pọ̀lọpọ̀ ọgbà inú èmi máa dùn pé mo jọmọ Yorùbá ni ẹ jẹ́ á lọ ẹtú alẹ̀ kò lè dìjà a kàn ṣèkìlọ̀ fún àjàǹdùkú àwọn àríjẹ mọ́dàrú ń bẹ́ o wọn pé wọn ò sí o wọn dákun ó fi èdè nú n tá a bá fẹ̀lẹ̀ mú kì í bàjẹ́ n tá a bá fagbára mú ní ilé kókókókó kì í ṣe dandan bọ́mọ bá fẹ́ ṣe freedom lọ́dọ̀ ọ̀gá rẹ̀ ṣéjà ní èbèrè ni. ìjà kọ́ pẹ̀lú ìtẹríba ni ẹ dákun ẹ̀yin jàǹdùkú olóṣèlú ẹ mọ́ bá wa lù fọ́ nǹkan ẹ mọ́ dá sí o ọmọ Yorùbá náà lẹ́yìn náà o gbogbo yín o àmọ́ ẹ mọ́ lugi mọ́ ẹ mọ́ jọ̀ fọ́ ẹni tí ọba borin jẹ́ òní ìgbébó lórin ṣe dáa. kò ní ìgbébó lórin ṣe dáa. àwọn ọ̀fẹ́ ó dìjà kí wọ́n rí bí fòfin dè wá. tí ọba sì dìjà wọ́n wò pé àbẹ́ àwọn kinní burúkú tá a rò pé wọ́n ọjà tí wọ́n ọjà wọ́n fúnra wọn náà wọ́n mọ̀ sọ fúnra pé kílẹ̀ tó fi mọ́ ẹ ló lé ọ̀sá
ó lè sá ẹ lọ yá káì àtọwọ́ ẹlẹ̀ ó sì dá lẹ̀pẹ̀ ẹ kó nǹkan yín ẹ padà ẹ fi ilẹ̀ bá a ṣe lọ wọ́ọ́rọ́wọ́ ní ẹja mọ̀. bàbá ẹ dákun wàláì láti ọjọ́ tí mo ti ń interview àwọn èèyàn ọ̀rọ̀ kan jáde lẹ́nu yín sí tí ò tí jáde lẹ́nu anybody bẹ́ẹ̀ ni Yorùbá mọ̀ lágbára gan o ẹni ọ̀rọ̀ ẹnu wa wọ́n fi wá ẹ̀ṣẹ̀ sí wa dáadáa wọ́n fi wá ẹ̀ṣẹ̀ sí wa lọ́rùn wọ́n á wá fi òfin dè wá. fòfin dè ni mo ní ẹni tí ọba borin jẹ kò ní ìgbébó lórin ṣe dáa bẹ́ẹ̀ ni ẹni tí òkú ló ní gbóòkè yìí. ìyẹn lè fi wọ́nù mi lé lórí ọ̀rọ̀ ká má búyàn. ká má búyàn èmi tiẹ̀ kórìíra ká má búyàn bí búyàn wọn ó ti bẹ̀ mú ẹ̀ṣẹ̀ ní tí òwe wọn ó fi kún fún un adájọ́ máa pe sọ òwe lóòótọ́ báyìí abojú mo bú wọn ò pa bu imú kí ló lójú ẹ̀ ṣe ojú ò jẹ̀nà sí mú bú. ó ti bú mọ́nà nìyẹn ojú àti mú náà jọ. abojú mo bú gàgà lọmọ mi jẹ ọmọ mi jó góńgó ìwo ló kọ rẹnu gbogbo yìí. bàbá ojú òde tì yín ṣe rí kíní tá a gbé lọ́wọ́ yìí ó dàbí ẹni pé ó fẹ́ kan ẹnìkan jẹ ẹnìkan lọ ṣùgbọ́n gbogbo àwọn tí mo bá ti gbé wá sórí kíní àjọ máa ń dìbéètì ẹ̀ ṣe rí ìdí tó fi máa ń ká àwọn aráàlú òyìnbó lára ju àwa lọ ó ṣe pàtàkì fún wa láti máa fi hàn ṣe mọ̀ pé tí kò bá jẹ́ wípé àwọn kọ̀ọ̀kan tí wọ́n ní èèyàn bí tí wọ́n fìdí fámílì ìyá fìdí fámílì bàbá fìdí fámílì ìyàwó àwọn fámílì ìyàwó ṣe pé àbá ibi tí ìlú ni ara dé sìn àbá ti máa rí òkú ebi ní títì òpùrọ́ o ajá ọba ti máa gbókùn títì. bẹ́ẹ̀ni. now pẹ̀lú bí gbogbo ẹ̀ ṣe wá ha gàgàgàgà yìí ṣé ìgbàgbọ́ yín ni pé tá a bá dá dúró nǹkan ò ní le tó báyìí. ṣe rí ọ̀pọ̀lọpọ̀ Yorùbá ní aáyán fẹ́ jó adìẹ tí yan kì í yọ̀ jẹ́. aáyán fẹ́ jó adìẹ ò jẹ́. ọ̀jẹ́ àwọn èèyàn tí ń bẹ lu òyìnbó wọ́n mọ̀ pé àwọn fìyàn lè ọ̀pọ̀lọpọ̀ nísìnyí máa rántí wa tọ́lọ́wọ́n máa bá dúró tìyàn tí ọmọ rántí àná sí rere wọn ò ní rẹ́jọ́ burúkú wọn ò ní lùfín. bẹ́ẹ̀ ni tírú wọn bá lè láǹfààní tí ò sí pé àwọn ọ̀ràn kan gbé èèyàn kan lónìí àwọn ọ̀ràn kan pààyàn lọ́la kálukú náà ní ń borí ẹ̀ sá. sáwọn pé mo pòwe kan lẹ́ẹ̀kan mo lẹ́yìn tí òkú láàpẹ lóní gbòkè yìí torí òun lọ yọjú pò rè ẹ ń bá ti kú ti ẹ pin. ẹ wo ẹ má bínú torí Ọlọ́run ẹ ń bá ti kú ti ẹ pin tẹ́ ẹ sọ yẹn ni àwọn gbogbo nǹkan tó tiẹ̀ mẹ́rù ara nǹkan tó mẹ́rù bà mí nìyẹn ẹ̀yin náà máa gbọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí bọ̀bọ́ kan tí lókè ògùn bí tó wálé tó fẹ́ wá ṣe nǹkan bóyá wọn ló ń kọ́ òtẹ́ẹ̀lì lọ́wọ́ ń kọ́ lé epo nǹkan kan ó dẹ̀ dé ọjọ́ kẹta wọ́n dẹ̀ gbé lẹ́yìn tí wọ́n gba owó ribiribi tán wọ́n sì tún pa. àkọ́kọ́ iléeṣẹ́ tí ń bọ̀ wá dálẹ̀ yìí ilẹ̀ Yorùbá ló ń bọ̀ wá dálẹ̀ sí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ó gbà síṣẹ́ ń bẹ̀ ọmọ Yorùbá ni wọ́n so àwọn ó sì tún máa gbàbẹ̀ yẹn bọ́ àwọn fámílì wọn ẹyọ ẹnìkan tá a pa yẹn ẹ wo iye èèyàn tá a ti parun. ẹ má jà á lọ́mọ́ra wọn o ká má fi òbúrẹ́ wà múni lájẹ́ pé lágbájá yìí torí pé kò lẹ́wà torí pé kò fáyìn. ajẹ́ ni ìyá ó ti darúgbó ju ẹ wò bójú ẹ ti dúdú ajẹ́ ni irọ́ o ṣe rí nǹkan kan máa dùn mí lórí ọ̀rọ̀ àwọn ọmọ Yorùbá tá a bá rí ọ̀gẹ̀dẹ̀ dúdú tó so tó tóbi tó wá pọ́n àpètè ìbò ni. àpètè ìbò ni àní pè tí Yorùbá bẹ́ẹ̀ tí Yorùbá sì ilẹ̀ Yorùbá ẹ̀dẹ̀ láti gbé ọ̀gẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ ló ti hù. ẹlòmíì bá hùwà tí ọ̀tọ̀ wọn ni Yorùbá nù ọmọ Yorùbá inú àwa bí mi pé ṣé Yíbò ni wọ́n ni àbáwúsá ọkàn mi a máa fún àwọn tó bá ba Yorùbá jẹ́ lépè Yorùbá dá níwà adá aláṣà ọkàn jẹ́ pé nígbà táyé dojú kejì ní kálukú mú wà míì wọ́n ní bẹ́ẹ̀ èèyàn ọba hùwà tá a pè ń tọ̀ ń èèyàn ó dìgbò ọba ló lọ ká tó lè sọ hùwà tí ó wu tí ọba tí ìṣòwò lọ ìwà wà ní ọmọ wu
àmọ́ ń gbowó bá dọ́wọ́ ẹ̀ gbogbo wa tó bá wá wù láfta tó lówó yẹn ìwà rẹ̀ gangan nìyẹn. ìwà rẹ̀ nu tó ti yé nìsín ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn agbẹ̀yìnbẹ̀bọ̀jẹ̀ ń bẹ tọ́lọ̀ ti hàlákà tẹ́lẹ̀ tó ti yé ṣe rí àìsíṣẹ́ ń lù ó dá wàhálà alẹ́. bàbá ó dá wàhálà alẹ́. dá wàhálà alẹ́ bí bẹ́ẹ̀ kọ́ ọmọ ìyá mi ó sì máa bọ̀ àlé tó ń bọ̀ àṣẹ nǹkan gidi torí pé ó wí fún mi gẹ́gẹ́ bí àbúrò ẹ̀ tí àjẹmí náà ní kọ̀kọ́ fọn rere ẹ̀ lọ́wọ́ àwọn ọ̀tá ṣé gbogbo tí wọ́n bá gbà lóye ṣé wọ́n ó gbé fèmí nìkan àwọn ọ̀tá tí wọ́n bá ná wọn ó pín kódà ẹni tó ṣòfófó gan wọ́n tún lè pa kọ́mọ bàrí náà ń bẹ̀ èyí ń tọwọ́ àwọn ọmọ èèyàn wá gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara. kì í lè ṣàwa nìkan nírú yẹn tó lè tọwọ́ ìwà ọwọ́ alọ́tọwọ́ Ìgbò ọmọ alọ́tọwọ́ Haúsá ọwọ́ alọ́tọwọ́ Fúlàní. àwọn là á pè ní alami máa ṣàlàmì ìwọ máa sọ máa kíyèsí ibi ọba jẹ sí ibi ọba ní yóò ní lọ àsìkò wo ni ó kú òǹbẹ àwọn èèyàn àwọn àríjẹ mọ̀dàrú wọ́n wà o kọ́lọ́hún ọba ọmọ fi wá ṣe kòǹgẹ́ wọn gbogbo ẹ̀yin èèyàn mi tẹ̀ ń bẹ̀rù òyìnbó ẹ̀ ní rí burú ẹ̀ ní bọ́wọ́ àwọn adánilóró ẹ̀ ní bọ́wọ́ àwọn nǹkan kan wà tí mo tún ń wò tí mo rò pé yóò jẹ́ ìwúrí fún wa ṣé tá a bá dá dúró tán sìn gbogbo Nigeria Port Authority yẹn ṣe ebe àwọn ọmọ ìyá tiwa nìkan ni ó wà mẹ́. ṣe rí aláwùrà lọ́mọ tẹ́nìkan ọmọ bẹ́ẹ̀ni àwọn kan bẹ náà tí ó wà nígbọnú ètò a lè dá ṣe àwọn míì náà ṣẹ̀rù àwọn míì ọjọ́ ìwà ṣùgbọ́n àwa láwà lókè tó rọ́dọ̀ wà ní. orí ọ̀dọ̀ wa ni tọ́lá kan ní ìsìn wọn aláàbọ̀ ń tòrò ìdákọ̀ wọn òun ìbò kọ wọn o. ẹ ti dákọ̀ wọn náà gbogbo alámọ̀ wọn tó ń jẹ́ bọ́ǹtò tó ń pera wọn bọ́ǹtò. ṣòṣò wa dàbẹ́ a máa dùn mí o ṣùgbọ́n agbára wo la ní kí láyé dáhà dúró àgbà mi àwọn àkàkún pé ọ̀rọ̀ ẹnu ni tẹ́ ẹ bá sì àkíyèsán èèyàn wa míì náà tí wọ́n ń jẹ lábẹ́ wọn òun ò ní hùwà bí Yorùbá mọ́ kódà èyí tó ti gbé ìbò tó ti gbédè wọn gan ò ní já mọ̀ pé Yorùbá lòun ṣùgbọ́n nígbà tá a bá wà ńbẹ̀ àwọn tó jẹ́ tí a ó sùn mọ́ wa o. àwọn tó jẹ́ tí wọ́n ó sùn mọ́ wa. wọ́n ó sùn mọ́ wa o Ọlọ́run ọba kó bá wa lọ́wọ́ sí i Yorùbá ò dá dúró. màá padà àwọn nǹkan méjì kan wà ẹ má jẹ́ n gbàgbé tí màá ṣe létà àkọ́kọ́ màá ní kẹ́ ẹ bá mi lu àwọn aráàlú òyìnbó yẹn lọ́gọ̀ ẹnu olóyè tí ń ṣe náà díẹ̀díẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n màá sọ fún yẹn ọ̀fíṣíálì pé ká bá wa ṣe because n tí mò ń ṣe lọ́wọ́ yìí àwọn náà ni wọn ò jẹ́ ó dúró. bàbá lórí mo gbé fídíò kan jáde èèyàn 10 máa sẹ́ndì owó sí mi ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí mo dẹ̀ ń gbé wá sórí kinní báyìí náà ni wọ́n tó máa ń ṣe láàánú kó fẹ́ẹ̀ má gbàbí kankan yé mi ìdí tẹ́ gbà bá mi ṣe àdúrà yẹn fún wọn lọ́tọ̀ ni ẹ dẹ̀ má jẹ́ kí n gún gbàgbé nọ́mbà yín because àwọn èèyàn disturb mi lórí yín gan gidi ẹ gbé bàbá Yorùbá wá ẹ gbé kinní kan wá ẹ ṣe nǹkan kan but tí n bá sọ fún wọn gbà yẹn pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ wọn á máa rò pé bóyá ẹni yẹn bóyá ara àwọn olóṣèlú ni bóyá wọn fẹ́ tú àṣírí ara wọn ni ṣùgbọ́n inú mi wá dùn bó ṣe padà já sí lẹ́yìn gẹ́gẹ́ bí ó ṣe wá já sí tí mo ní inú mi dùn. bàbá generally kílẹ̀ lè rí sọ ń pa Yorùbá gan tó fi jẹ́ pé tí Ọlọ́run bá jẹ́ kí nǹkan yìí tiẹ̀ tẹ̀ wá lọ́wọ́ àní regret kó tẹ̀ wá lọ́wọ́. Sokoti bàbá oníkálùkù náà ló èyàn ó ti wọ́n ní ijó tá a bá jó tára àdúgbò ọmọ fi yàn ṣẹ̀sín èyàn á máa kọ́kọ́ jó lábẹ́ ilé náà. gbogbo èyàn ò láti ṣèwádìí láti rí mo fẹ́ sọ fún ọ lọ́ọ̀yà tó gbóná gbóòrùn jù nílùú òyìnbó l'Amẹ́ríkà ní London káàkiri àgbáyé lónìí àwọn ọmọ Yorùbá kópa pàtàkì ọ̀rẹ́ mi kan ti ń bẹ barista Níyì Aboríṣàdé a máa dábẹ̀bẹ̀ tí a sì máa gbúrò rẹ̀ ní kóòtù nílùú òyìnbó òun náà ti fẹ́ wá ipò pàtàkì sí abẹ́ ìjọba ní Nàìjíríà nísìnyí ṣe mọ̀ pé tá a bá ní Yorùbá nation wàhálà àrú àwọn ìwọ̀nba ní ọmọ. ibi ilé wo wọ́n ti jọ a sì ní máa lé wọn káwọn. ọgbọ́n pa dókítà kan tó lanu aboyún ó gbé ọmọ jáde ó sì ṣiṣẹ́ abẹ fọ́mọ ó tún wá dá padà. bẹ́ẹ̀ ni ọmọ Yorùbá ni bẹ́ẹ̀ mo gbọ́ yẹn mo gbọ́. ọ̀dà sọ fún mi adìẹ ń jàgbàdo ń mọ ìkúta ó tún lòun ò léyìn ọba léyìn ń kọ́.
adìẹ ń jàgbàdo ìmìkúta ọwọ́ àrí ọmọ sí epo àìlèyìn òun kó bá wà. àádá o àti kẹ́kọ̀ọ́ nítòótọ́ wọ́n ní ìyà ọ̀jọ́ ọlọ́ọgbọ́n ta ló pè lólùkọ́ rẹ̀ gbogbo ìgbà tá à ń jìyà tá a rò pé àwọn yòókù ń jàbí ń chí tí mò ń ròyìn pé àwọn nìkan ní wọ́n fira wọn ń pò gbogbo ohun tí ń wí látàyè èrò ń sì ni o sọmọ pé mi wà ń bẹ̀ mo wà láyé látàyè èrò wọn á máa yọmọ Yorùbá ẹ̀yìn ni níbi iṣẹ́ ọlọ́pàá ẹ̀yìn wọn yọ sí kí wọ́n tó rí pò níbi iṣẹ́ ìjọba àmọ́ pẹ́ bíi ti sẹ́yìn náà ni bí Yorùbá ti wọ̀ káwé tó àkáǹtì ni wọ́n mọ̀ sí. àkáǹtì wọn mọ̀ owó tẹ́nìkan ti ná làwọn mọ̀ ṣírò gbogbo nǹkan wọ̀nyún tí ó jẹ́ pé ó wà nípò ẹ̀yìn tó sì jọ àwa lójú àfi kẹ́kọ̀ọ́ ni bẹ́ẹ̀ ni Yorùbá ní ọ̀pẹ tó ga kì í ṣàgùn dànù béèyàn bá gọ̀pẹ tó ga tó débẹ̀ tí ọ̀bẹ yìn àwọn àgbà ní ọmọ bọkàn jẹ́ kọ́ garùn sọ̀kan yóò fi rí náà rí míì ni yóò fi rí náà rí míì bẹ́ẹ̀ lọ̀rọ̀ gbogbo ìgbà táwọn àrò pé ń yàn wá jẹ tó ti yẹ yín nìsín kedun kedikọdùn ó dùn ún ma gbogbo nǹkan tí wọ́n sì pa máa lẹ́nu pé English la gbọ́dọ̀ máa sọ tó ti yẹ ẹ̀kọ́ la fi kọ́ tí Yorùbá nation bá délẹ̀ báyìí èmi mọ̀ pé àwọn tí ó ṣèjọba yìí tí adùn èè kárí ilé kárí oko wọ́n ti wà láàrin wa torí gbogbo ń tàn wá náà nù lọ́ọ̀yà dókítà ẹnjìníà ìwọ náà wo gbogbo iṣẹ́ títì tí ń ṣe lóde òní láyé ìjọ́un àwọn èyìnbó kónkónkónkó ni wọ́n wọ̀ níkà bàbá wọ́n funfun. àwọn títì táwọn lọ́wọ́ ṣe kọ̀ọ̀kan sì tó kù tí ó ti wù. wò Jẹ̀bú sí Ìbàdàn. ẹni tí mo fẹ́ sọ fún yín náà nìyẹn ẹ wo Ìbàdàn sí Ìjẹ̀bú yẹn ẹ wo títì yẹn. abala rẹ̀ kan bẹ ní Ìwó sọ́nà ọ̀dọ̀ wa lẹ́gbẹ̀ẹ́. bẹ́ẹ̀ni sí Ìbàdàn. ẹ wo àtọ́dún yẹn. gbogbo àwọn èèyàn tí wọ́n lè ṣiṣẹ́ tí ìran Yorùbá ò fi ní tẹ́ tá a fi ní jàn wọ́n ti wà láàrin wa kọ́lọ́wọ́n dẹ́mi wọn sí o wọ́n jẹ́ wọn ó bógun lọ o àmín o wọ́n jẹ́ wọn ó bá gbà yí ọ̀sẹ̀ lọ o wọ́n jẹ́ báńdíìtì ó kọ́ lu òyìnbó wọ́n mọ̀ kún wọn bí wọ́n bá wálé náà torí inú wíwálé wọn ni irú àwa yìí ń jẹ kí wọ́n wálé kí wọ́n ránṣẹ́ lé. ọmọ àtàwọn báńdíìtì ọ̀wá jẹ́ wọ́n fẹ́ wálé wọ́n wà gbogbo ẹni tó pin lọ àwọn tó jù á lọ gbọ́ngbọ́n ilé ìtẹ́lẹ̀ ẹnu wọn ò gbá ni. àwọn tó jù wá lọ gbọ́ngbọ́n tá a gbé yìí ó yé àwọn náà ṣùgbọ́n ẹnu ọgbà àṣẹ mo wí fún ọ lẹ́ẹ̀kan páyán kan mọ̀ fẹ́ jò àwọn adìẹ tó wò yìí wọn ò jẹ́ ẹ̀ bẹ́ẹ̀ ni ìdádúró ọmọ Yorùbá ò ní hun wá kò ní bu wá ń rú kò ní hun wá àwọn àgbà ní awo kíní kan ìhùnsà awo ìhùnsà ìkúkú sùn ìhùn ọ̀bẹ omi tá a fi rọ ọmọ kì í pa ọmọ lórí ìdádúró Yorùbá ò ní hun wá kò ní dàrú kò sì ní dàwárú. èrò ọkàn yín sáà ni pé kásá dídádúró yìí ló pè wá. ẹbẹ jẹ àdánwò náà ṣùgbọ́n ọ̀fẹ́ já o kọ́mọ́dìjà lọ́dá o ẹ ń bá ti kú tiẹ̀ pé o tọ́ràn tí ó borin jẹ́rìí ń jòkó yìí o wọn ò ní gbèbó lórin ṣe dá o ìkan ló wí méjì wọn ó rìpóòtù tí wọn ládájọ́ ó sì dá. mo rò pé a ti gbọ́n sìn ṣé ẹ mọ̀ pé ẹ wo ọ̀rọ̀ tí bàbá sọ yìí àti ìkúrò nínú Nàìjíríà a fẹ́ kúrò ńbẹ̀ ni gbogbo ẹjọ́ tí adájọ́ bá sì dá Nàìjíríà ń sìn ó báyìí lórí ẹnikẹ́ni bàbá wa ń sọ fún wọn wípé bàbá sọ ń sìn wípé wọ́n sọ nǹkan kan dẹjọ́ tí wọ́n ládájọ́ ó sì dá tọ́lá wọn náà wà ń tí wọ́n ó tiẹ̀ di ọwọ́ inú ògiri ọjọ́ ni èwo bí lọ́ọ̀yà ni kí là wà á para wa fún. nǹkan tiẹ̀ ṣe kan tó dùn mí n ò ní ṣaláìwí bí mo ti rí pé kínní ti gba ọmọ Yorùbá ẹ̀yìn wọ́n create commission of inquiry lórí àwọn ilẹ̀ kan lọ́dọ̀ wa lẹ́dẹ̀ nígbà náà èmi wá dúró bí aṣojú ilé wa aṣojú ilé Olúkòsì ṣe mọ̀ pé arúgbó lọ́pọ̀ nínú àwa tá à ń jà sọ̀rọ̀ ọba arúgbó tí ò gbé èbò síbẹ̀síbẹ̀ ẹ gbọ́dọ̀ gba lọ́ọ̀yà tí ó sọ lé èbò ọ wá kàn mí mo wá bọ́nú ogi nígbà mo wá bọ́nú ogi wọ́n ní òyìnbó ní sọ àbí Yorùbá mo lébi ògbé èbò mo wá ń bi lọ́ọ̀yà mi pé kí ló bí wọn bá ti fi èbò gbogbo wọn á rò pé tíátà ni mò ń ṣe ń bọ̀ tásìkò kan lọ́ọ̀yà wọn á fẹ́ yí mi mọ́lẹ̀ wá ní kí n wo pamphlet yìí mo ní ọgbà wá mo ní kí ló pè ó ní pamphlet mo ní dẹ̀dẹ̀rìn brochure ìwé tẹ́nìkan ti ṣàlàyé ìgbésí ayé ẹ̀ tí wọ́n yàwòrán oríṣiríṣi àwọn èèyàn sí tọ́ṣẹ̀ rí ẹ̀ gbogbo wọn á bú ẹ̀rìn wọn á ní ṣe bẹ́ẹ̀ mi ni mo gbé èbò mo ní tí n bá gbé èbò ńkọ́ commission of inquiry lórí ilẹ̀ Ìgbò lẹ́ ń ṣe ni lórí Àbújá lẹ́ ń ṣe
ebi lórí ilẹ̀ Yorùbá ní kì í ṣe kí ló bá lè sọ èdè tiwa. kí ló dé tó gbogbo àwọn èèyàn agbára ò sí níjọ́ náà ní bá ti pé àwọn kóòtù kan ń bẹ tọ́ yẹ wọ́n máa gba bàbá láyè láti sọ ohun tó bá fẹ́ sọ tó bá fẹ́ pọ̀ jù wọ́n ó sì dádúró ṣùgbọ́n irọ́ o àwọn lọ́ọ̀yà wọn agbọ́n ọ̀tọ̀ ni tí bàbá òwe ọ̀tọ̀ lè bó tí wọ́n máa fọ̀ èmi náà máa wọ̀ ṣùgbọ́n àwọn adájọ́ kan ń bẹ tó yé torí inú àwọn adájọ́ Adélékè ń bẹ nú wọn Kàrímù ń bẹ nú wọn Fálétí ń bẹ nú wọn Fáyẹmí gbogbo wọn jẹ́ jókòó kalẹ̀ tí wọ́n fi gò sójú gbogbo ń dàwé wọn gbọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ àfikọ́ ọ̀fọ̀ léèbò níbi gbogbo Yorùbá ti lo èyí tí ń dọ̀ mẹ́rin arabala kan nu kí ló dé àlẹ́tọ̀ arábí tá a ti lọ sẹ́yìn ni bàbá. tẹ́yìn bá dáàfin lọ́dọ̀ wa kábíyèsí rẹ tìmí àgbàlẹ̀ Olófàánà ọba Dr. Munirudeen Adéṣọlá Lawal ó gbédè sẹ́mọ̀ pé ó gbé ìbò àmọ́ Yorùbá dùn lẹ́nu ẹ̀ kò sí látàárọ̀ súlẹ̀ Yorùbá láàfin ṣètò wa àdájọ́ ni àṣewádìí ni àṣewúgbọ́ ẹni àwọn ọmọ kan wá ń jò ní láti yunifásitì ọ̀rẹ́ mi kan wá ń bèèrè pé ṣé ẹ̀yin ò rò pé bàbá gbé ìbò lẹ fi bàbá ní fi wọ́n lẹ̀ ìlú àṣà làwà ìlú àṣà lẹ́dẹ̀ ìlú àṣà nílẹ̀ Yorùbá ẹ jẹ́ á sọ Yorùbá kínú gbogbo wa ó dùn wọ́n ní ká sọ fún kínú ọ̀fà fẹ̀yìn ó lè múnú ẹlòmíì kó bàjẹ́. Bẹ́ẹ̀ni àbúrò ni. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ẹ jẹ́ bàbá àgbà ò ní tán lórílẹ̀ àgbà ò ní tán lórí bẹ́ẹ̀ Ọlọ́run ní gbà yín lọ́wọ́ wa báyìí ṣe rí àwọn ọ̀rọ̀ yín ó máa ń move mi gan ó máa ń move mi gan ibi tí a bá ọ̀rọ̀ Yorùbá Nation dé lẹ́nu àwọn ọ̀rọ̀ bíi mẹ́ta kan wà tẹ́ ẹ ti sọ tọ́jọ́ pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ti sọ sẹ́yìn ẹni ká má búyàn mọ́ ẹni ká má sọ̀rọ̀ òdì ẹni ká má pète ogun nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ṣe pàtàkì ó dẹ̀ wà lára àwọn nǹkan kọ̀ọ̀kan tí ń dà wá láàmú láàrin àwa tá a pera wa ní Yorùbá Nation mo dẹ̀ believe pé bí irú àwọn bàbá yìí tí wọ́n bá lè wà lórí ìjókòó tí wọ́n dẹ̀ jẹ́ kẹ́ ẹ mọ bí ọ̀rọ̀ Yorùbá Nation ṣe tó láyà àwọn ló kan àyà wọn tí wọ́n dẹ̀ wá ń sọ àwọn do and don't wa pé eléyìí n tá a lè ṣe mọ́ rèé eléyìí a gbọ́dọ̀ ṣe kò tó yẹ ká gba ọ̀rọ̀ sírú bàbá yìí lẹ́nu ni ṣebí tí a bá gba Yorùbá Nation náà tán ṣebí a máa kẹ́kọ̀ọ́ nínú àwọn ìrírí àwọn àgbà bẹ́ẹ̀ ni. so béèrè ro mẹ́nu ẹ̀kọ́ ò lópin nígbà tá a bá ti lè farabalẹ̀ tá a sì ní ọkàn ìfarajìn ìfaradà a máa kẹ́kọ̀ọ́ ọ̀hún síwájú ni àwọn tó yí ọ̀bọ̀ wájú wọn máa kọ́ ẹni tó kù lẹ́yìn arẹ́yìn náà wọ́n tó máa kọ́ ẹni tó kù lẹ́yìn bẹ́ẹ̀ ni a lè tẹ́ o kò sì lè bàjẹ́. Bẹ́ẹ̀ ni èmi náà ìdí tí ẹ rí bàbá ìdí tèmi tí ẹ fi ń pé Yorùbá Nation máa fífọ́ wa ó pọ̀ gan bàbá ibi tí mo dárúkọ lẹ́ẹ̀kan yẹn ní Nigeria Port Authority tẹ́ bá débẹ̀ lẹ́nu the highest in rank ọmọ Yorùbá bóyá ló lè wà ní 26-27 position. Àwọn ará àwọn iná ni wọ́n mọ̀ àwọn ní bẹ́ẹ̀ dé custom náà àwọn yìí náà ní àwọn ọmọ tí wọ́n ní jẹ ọ̀gá ọlọ́pàá ọmọ tí wọ́n ní jọ̀gá sọ́jà. ibi mo fún alákàtà bí abájọ ẹ wò. wọ́n á ní security officer èyí ti jẹ́ láti ìṣepẹ́ lómi náà kẹ́kọ̀ọ́ ọmọ Yorùbá kàwé amọ̀wé agbédè amèdè amàṣà amàwàáhù gbogbo ọ̀nà lè gbà sí níbẹ̀ lọ́wọ́ wa lẹ́yìn náà àwọn nǹkan Yorùbá ń bẹ tí ó dàbí pé wọn ò jí ó wúlò ẹ rí i pé ń bọ̀ ya àwọn kan dìde wọ́n bẹ̀rẹ̀ sí fi egbòogi ilẹ̀ wa ṣoògùn ta. bẹ́ẹ̀ni. ńgbẹ̀ bá wá dọ́sítù rẹ̀ náà wọ́n ti máa sọ fún yín pé àgbo tí ò lódùwọ̀n ẹnu wa náà lẹ́ẹ̀ ti máa gbọ́ wọn lára òde ọmọ ni lẹ́rú ara ilé ẹni ní yọwọ́ ẹni. ara òde ọmọ ni lẹ́rú. ọmọ ara ilé ní sọ fún wọn wọn á ní àgbo yẹn ò lódùwọ̀n wọn á kàn dákọ́ ẹnu wọ́n bẹ̀rẹ̀ sí fẹ́nu bá máa wá òpé kò burú. tó bá yẹ pé advice ni pé ẹ jẹ́ àwòdùn wọn fún kílé yìí but a máa condemn ẹ just because ọmọ Yorùbá ló ṣe. torí ṣọ́ọ̀kì tá a kò jẹ torí pọ́mọ Yorùbá ló ṣe. náà èmi tiẹ̀ ti wá gbẹ́ nìkan wá bí ìtọ́jẹ́ pé
ó jẹ́ ká mọ̀ pé gbogbo chọ́ọ̀kì tá à ń yẹn pátá ewé àtegbò ni. ewé àtegbò ni. ewé àtegbò ni. wọ́n fi nǹkan kan kọ́lọ̀ ẹ̀ ní bẹ́ẹ̀ bá kọ́lọ̀. dé àẹ̀kúlé mi lẹ́dẹ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ ewé egbò tó lè wúlò ni mo gbẹ̀ sílẹ̀ tó jẹ́ pé táwọn ọ̀rẹ́ mi bá dé wọn mọ́ láìkẹ́ àwọn tí ó ṣiṣẹ́ àgbo àwọn tí ó ṣe oríṣiríṣiríṣi. so bàbá tá a bá gba Yorùbá nation a níyọnu. a ní níyọnu lágbára ọ̀rọ̀ àwọn tó gbọ́n bẹ́ẹ̀ nù wa. àwọn tó gbọ́n wà nù wa. yes àwọn tó gbọ́n bẹ́ẹ̀ nù wa. ojú ò ní tì yín. now generally kó tó di pa lọ síbi tí mo fẹ́ ká lọ yẹn generally mo fẹ́ ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ àwọn ìwà tẹ́ fẹ́ ká máa hù tí kò ní fún mógun jà wá tí ò ní mú ìyà jẹ wá tí ò dẹ̀ ní mú Yorùbá nation yìí di yẹpẹrẹ. ẹ ṣe gbogbo ọmọ Yorùbá ẹ jẹ́ ká lọ́ọ́ fi kọ́ra lónìí ẹ jẹ́ ká fi kọ́ra lónìí àkọ́kọ́ ẹ̀sìn yòówù tó o bá lè máa sìn nínú mẹ́tẹ̀ẹ̀ta àkọ́kọ́ gbọ́dọ̀ ní Ọlọ́run. Ọlọ́run làgbà Ọlọ́run lọ̀gá Ọlọ́run ló dá gbogbo wa. bẹ́ẹ̀ni ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta náà ló recognize Ọlọ́run. bẹ́ẹ̀ni èmi ò pé yàn ṣe lùgbìn mo ò pé yàn ṣe dífá o tèmi ni pé ká sá máa fòótọ́ hùwà ká má jẹ́ kí ìbínú ó jọba lọ́kàn wa jù nítòótọ́ a gbọ́dọ̀ ní ẹ̀jẹ̀ mẹ́ta ẹ̀jẹ̀ funfun ẹ̀jẹ̀ dúdú ẹ̀jẹ̀ pupa ṣùgbọ́n a gbọ́dọ̀ jẹ́ kí funfun ọmọ rúgbò wá lójújù bí ìbínú bá ti pọ̀ jù gbogbo ń tó dá ó bàjẹ́ ká máa ṣe sùúrù ká máa lẹ́mìí ìpamọ́ra ká má sì lẹ́mìí ìyànjẹ ẹ rí i pé mò ń sọ̀rọ̀ ọba wa lẹ́ẹ̀kan mo fi Ọlọ́run búra kábíyèsí tìmí kì í purọ́ kì í sì fi bọ́kànbọ̀kan. ẹ ti máa ń sọ̀rọ̀ wọn even bàbá wa location ọba ní tìmí ọba ní Dr. Munirudeen Adéṣọlá làwà kábíyèsí ọlọ́wọ́ jẹ́ ní ogun o kábíyèsí o lóòótọ́ ni. bàbá that remind me àwọn ọmọ wa kan wà tí wọn ò fẹ́ lé èpo lójú rárá tí wọ́n máa fi ojú ọba gbolẹ̀. bàbá ṣe bí lára ọba ni wọ́n ti yọ ìjọba. now àwọn kan máa ń sọ nǹkan kan wọ́n ti lọ gbowó l'Àbújá wọ́n ti lọ láì ṣe pé ẹ̀rí kan wà pàtó tá a lè fi hàn pé lóòótọ́ ló lọ gbowó. èmi rò pé àwọn ọba yìí gbogbo ń tó yẹ kí wọ́n ó ṣe ni wọ́n ti ṣe ní pèbí kí wọ́n tó dọ̀bà. èmi rò pé àbá kúkú fi wọ́n lẹ̀ fáwọn alálẹ̀ kò dìgbà tá a bá lóòótọ́ a lè rí ọba míì náà tí ìwà wọn ò ní fẹ́ bá ti Yorùbá mu torí àṣà ń gbọ́ ọ̀pọ̀lọpọ̀ náà tí ẹlòmíín ṣe tó jẹ́ pé ìlànà rẹ̀ yẹn ó ti ń kúrò ní ìlànà ti Yorùbá àmọ́rù yẹn ṣùgbọ́n ṣé ti wá ní láti bú wọn tàbí láti kọ̀ndẹ́mù wọn àbí ká fi wọ́n lẹ̀ fún alálẹ̀ kálálẹ̀ ó ṣe ìdájọ́ kálukú bó ṣe tọ́ àti bó ṣe yẹ. ẹ ò gbọ́ Yorùbá kan ni wọ́n ní bá ti tó ìdí abínú bá lákọrí ó ti mọ òní jẹ́ ó hùwà rẹ̀. bá ti tó ìdí abínú bá lákọrí ó ṣe mọ kò ní jẹ́ ó hùwà rẹ̀. ó hùwà rẹ̀ sóti gbogbo wọn tí ń bu ẹnu àtẹ́ lu àwọn ọba àwọn tí wọn bọ́ bá dún yè tó bá dìfíìtì tí wọn ò rí jẹ àwọn ni o kálukú náà. bàbá àwọn tí wọ́n ṣe mọ̀ òkè èèyàn méjì mẹ́ta mẹ́rin ń du ọba yóò sì já mẹ́nìkan lọ́wọ́ ẹnìkan ìjókòó kan. àwọn mẹ́ta tàbí mẹ́rin tó kù yẹn àwọn náà dẹ̀ ní mọ̀lẹ́bí tiwọn wọ́n lẹ́bí wọn lára wọn lọ́rẹ̀ẹ́ wọn ò sì ní sọ dáadáa. wọ́n mọ̀ sọ àléébù ẹ̀ mọ̀ jẹ́ èèyàn. tó túmọ̀ sí wípé ọ̀pọ̀lọpọ̀ èébú àràbù tá ń bú àwọn ọba wa yìí náà ó lè ní sponsorship nú. ẹni ìfà ọ̀tọ̀ sí nípìn haramu torí pé wọn ò fi hàn jọba àléébù ni wọ́n máa wá kiri àwọn ọba gan tí orí wọn ò dàrú wọn yìí wo bẹ́ẹ̀. mo ní ọba méjì lọ́sùn tó yẹ pé ọba olóríire ni wọ́n tẹ́ ẹ bá súnmọ́ wọn ẹ gbà ń tì wí Ọ̀ràngún Òkèlà wọ́n gbé Yorùbá rù gán tòwó pé ọ̀dálé iṣẹ́ Yorùbá lẹ̀ ọ̀dálé ìwé Yorùbá lẹ̀ àwọn ọmọ kan ń lọ bẹ̀ lọ́fẹ̀ẹ́ bẹ́ẹ̀ bá débẹ̀ ẹ̀ ní mọ̀pọ̀ bá ń kábíyèsí bẹ́ẹ̀ bá rí jẹ́nsì díẹ̀. ẹ jẹ́ sọ experience mi pẹ̀lú kábíyèsí ọjọ́ kan mo ti lọ sọ́dọ̀ wọn bí ẹ̀mejì lẹ́yìn ìgbà yẹn ọjọ́ kan mo lọ sí ọ̀dọ̀ wọn mo wá bá bàbá wa Aláàfin Ọ̀yọ́ kọ́lọ́run Lédùmarè bá kọ́ bá wa tẹ́ wọn sáfẹ́fẹ́ rẹ̀ mo wá bá wọn mo dẹ̀ ti bá wọn sọ̀rọ̀ lọ́tọ̀ mo ti bá bàbá wa sọ̀rọ̀ lọ́tọ̀ pé bàbá èpè tí wọ́n ní ń jà wá yìí ṣé kò ṣe é ré ni
bí mo ṣe lébẹ̀ jẹ́ náà bàbá Aláàfin lọ́dọ̀ wọn bàbá Aláàfin bá Sokoti èpè jọ́sí tẹ̀ sọ tó ní sáà léré àti rí o wọ́n láwọn ti pera àwọn jọ àwọn ti rí ṣe rí bàbá wa tẹ́ dárúkọ yẹn mo fi Ọlọ́run Elédùmarè ṣẹlẹ́rìí mi ní dé ìlà kí n má lọ kí wọn láàfin. lókè ìlà ni o ìlà méjì ni o ìlà Ọ̀ràngún òkè ìlà. bẹ́ẹ̀ni so wọ́n tó fira wọ́n tó dára wọn pọ̀ mọ́ aráàlú níbi pé àwọn èèyàn ò ní mọ̀ yàtọ̀ ìwọ ló kàn máa mọ̀ pọ́ba ní àwọn ò kí ń hùwà pé ọba ni mímọba lórí ohun gbogbo ṣẹ́ni gbogbo ẹni tó bá ń ṣe báyìí pẹ̀lú ògo Ọlọ́run fúnra rẹ̀ lọ́ba adákẹ́dájọ́ lẹ́lẹ́sàn tí ó mọ̀ bá wa san wọ́n lẹ́sàn òde títí ìdọ́jọ́ ọkùn wọn torí ipò ọba ló dáa jù kò lásìkò bọ́lọ̀ ń bá ṣe fún yàn lẹ́bùn àti pẹ́ láyé sí i ipò ọba ló dáa jù ọba wọn ò ní sọ̀rọ̀ wọn láì dáa kì í ṣe pé òṣèlú kan kì í ṣe pé ọdún mẹ́rin ní lẹ́yìn ọdún mẹ́rin yẹn àtọ̀ bá fà á. irọ́ o torí Ọlọ́run ní yan ọba àwọn arúnmọlẹ̀ ó ti lẹ́yìn àwọn aráàlú ọ̀wà máa wárí fún wọn máa ṣàdúrà fún so gbogbo ọba ilẹ̀ Yorùbá ọba ni wọ́n tí Yorùbá nation bá padà sọ́wọ́ Yorùbá ipò ọba ó padà sáàyè dáadáa. ipò ọba ó padà sáàyè so káwá máa fẹnu tẹ́ńbẹ́lú wọn mọ́. irọ́ ọ̀bẹ ń bá tiẹ̀ ń fẹnu tẹ́ńbẹ́lú ọba ara rẹ̀ ní fẹnu tẹ́ńbẹ́lú ìpè sábà pa àwọn ọba wa. ìpè sábà pa wọn. irọ́ o ń bọ̀ pé àtòsó àtàjẹ́ ni wọ́n dá ọjọ́ ṣàdúrà fún. irọ́ o ìkìlọ̀ tẹ́ kan lè ní náà ni wípé òde lónìí òde lọ́la burú ọ̀dà Àbújá ní máwọn olóṣèlú rí hàn fín gbogbo ẹ̀ sì fẹ́ kú òun bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ ni. tó ló ń bá ti ṣe Yorùbá nation yẹn ó ti kú òun bẹ́ẹ̀ pátápátá. kú òun bẹ́ẹ̀ pátápátá ìjọ ó ti yọ àkósọ́wọ́ àwọn ìjọ àwọn ọba lókùn tí ó máa darí wa iṣẹ́ páàní lólórí lóṣèlú ṣùgbọ́n wọ́n mọ̀ bí wọ́n ó ṣe fẹ̀sọ̀ tó. tí mo sọ fáwọn èèyàn náà nìyẹn mo ní pírẹsidẹ́ǹtì tá à ń sọ yìí náà a ní pírẹsidẹ́ǹtì láàrin wa ní ọmọ Yorùbá a ní mínísítà a láwọn house governor a ní commissioner a ní àwọn house of rep a ní àwọn house of senate but n tó wù wá ni pé lákọjẹ́ láàrin àwa ara wa bàbá kí n tú mi ó tó yanru yín jẹ ọ̀nà ó jìn o. ń gbọ́ pé ẹ̀jẹ̀ ń sàn lára ẹ̀jẹ̀ ń pè nǹkan ní ẹ̀jẹ̀ ẹ̀bí. ẹ̀jẹ̀ ìbí. ń máa sàn lára èèyàn pé lágbájá ọ̀rẹ́ bàbá mi ni lágbájá ọ̀rẹ́ ìyá mi ni. Yorùbá ló sì mọ̀ yẹn. Yorùbá ló mọ yìnyín tí n bá gbọ́ pé tìmì ìtì ẹ̀ mọ̀ pé mi náà dára wọn. àní nílùú òyìnbó táwọn ọmọ Yorùbá gbọ́ pé Ọlọ́fààná gbogbo wọn rọ́ wá inú mi wá ń dádùn àṣé mi náà ó di ara àwọn ìgbìmọ̀ tí ó mọ jókòó láàfin Ọlọ́fààná. Yorùbá dà àwọn ọmọ Ìgbò pẹ̀lú wa iyì tí wọ́n ní òtó nǹkan iyì tí wọ́n ní òtó nǹkan tó tàwa ọmọ Yorùbá tá a lọ láti ọ̀dọ̀ wa láyé ìgbà náà ni mo lọ travel. Yorùbá dá o ẹ jẹ́ kí Yorùbá nation ó ṣẹlẹ̀ àìsè wúlígánsì o ẹ mọ́ jà o ẹ dákun o ẹnìkan bá ní ọwá gbowó kó rè fẹ́ nìkan lẹ́wù ya mọ́ dáhùn o pé ìran bàbá rẹ̀ fìyàn òhò torí wọn náà ò fẹ́ kí wọ́n fi dábẹ́ òhò ó ṣe é. ẹ ṣe ojú òní tì yín ṣe rí bàbá mo fẹ́ kí ẹ bá mi lu àwọn aráàlú òyìnbó yẹn ní ọ̀gọ̀ ẹ̀nà ẹ mọ rísìn ṣe rí àwọn little things tí wọ́n ń ṣe fèmí ẹtì tèmi lójúmọ́ ni mò ń dúpẹ́ àwọn little things tó máa ń ṣe fáwọn èèyàn kan tí mò ń gbé wá sórí kìnní ọ̀yàn náà ṣé tó wá rí mo wá ń ṣe kìnní kan tí n bá rí àwọn èèyàn kéékèèké kan tó ní problem kéékèèké Ọlọ́run Olódùmarè gbọ́ kí mọ́ ti sọ sójú amóhùnmáwòrán yẹn wọ́n ti máa gbé nǹkan ok àwọn kan sẹ́ndì owó driver's license sí mi lórí àwọn ọmọ kan tí mo lọ rìlíìsì ní ọgbà ẹ̀wọ̀n láìpẹ́ so driver's license yẹn sìn àti bẹ̀rẹ̀ sí process yẹn àwọn míì náà dẹ̀ ti promise pé lórí àwọn yòókù tán jáde yẹn pé gbogbo ìrànlọ́wọ́ táwọn bá lè ṣe bó tilẹ̀ jẹ́ pé wọ́n ti ṣe ṣùgbọ́n mo mọ̀ pé wọ́n ó ṣe torí pé èmi kọ́ ni mo tọwọ́ bọ̀ wọ́n lẹ́nu kí wọ́n tó sọ so bẹ́ẹ̀ náà dẹ̀ ni ìdílé kálukú ntí kálukú run lórí ìdílé wọn lórí owó oṣù tí wọ́n ń gbà yẹn ntí kálukú run lórí ìdílé ìyá lórí ìdílé bàbá lórí fámílì àwọn ìyàwó kì í ṣe kékeré bàbá ẹ bá mi ṣàdúrà fún wọn ibi tí wọ́n ti mú owó yẹn èèyàn ò lè mú owó nbìkan kọ́ mọ́mọ́ bẹ́ẹ̀ o ṣùgbọ́n kó mọ̀ tán níbẹ̀ kó mọ̀ tán kó mi òkun kó mi òkun kí wọ́n mú wàá fi wọ́n
kí wọ́n má dì wọ́n mẹ́rù wálé fún wa kí wọ́n kẹ́rù wálé ni ìlú yìí kọ́mọ̀ wá padà ní wọ́n lára because ọ̀pọ̀lọpọ̀ wọn fẹ́ wálé bàbá mo fi Ọlọ́run Elédùmarè sọlẹ́rì kò sí ní ọjọ́ kan ní gbogbo àgbáyé kí èèyàn 50 ọmọ pè mí ó kéré jù 50 ní gbogbo àgbáyé ni kò sí ìlú kan lábẹ́ ọ̀run tí wọn kì í ti ń pè mí and gbogbo wọn náà a fẹ́ wálé ṣùgbọ́n problem tá à ń gbọ́ iná ni problem tá à ń gbọ́ iná ni àjọ mọ̀ faradà ni a máa sọ fọ́lọ́run kọ́mọ̀ jẹ́ problem ọ̀kan wá kọ́mọ̀ jẹ́ ọ̀kan wá ìyẹn kọ́lọ́run Elédùmarè ọba wa kó problem so ẹ bá mi ṣàdúrà fún wọn ẹ bá mi lù wọn lọ́gọ̀ ẹnu. gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ wà lẹ́yìn odi nílé lóko lódò nílùú òyìnbó lórílẹ̀‐èdè yìí tọ́ra tó gidi ń bẹ ńlẹ̀ yìí náà bẹ́ẹ̀ ni wọ́n pọ̀ rẹpẹtẹ. bẹ́ẹ̀ tí ń síjú àánú wò wá ẹ túbọ̀ máa ṣe Ọlọ́run ọba ó fọ̀pọ̀ rọ́pò yóò máa síjú àánú wò yẹn Sokoti wọ́n níbi a bá ti ń tọ́jú ọlọ́kùnrin láti tọ́jú ààrẹ bẹ́ẹ̀ ni ẹ bá gbé nǹkan kan fún ọlọ́kùnrin tó ń ṣàìsàn ó sì gbọ́ ẹ̀gbẹ́ tó bá rí pé èèyàn wà ọ̀rá lọ́rọ̀ dáadáa mo díẹ̀. n ò ní mọ́tò mo ti wí fún ọ rí o ọ̀kadà mo gùn dé yìí o látẹ̀dẹ̀. bàbá wa ok bó tilẹ̀ jẹ́ pé mo ìgbàgbọ́ mi bàbá ìgbàgbọ́ mi rọ̀ mọ́ pé wàhálà ẹyọ ẹnìkan lè dá sí àwọn tó máa ń pera àwọn ọ̀rẹ́ méjì mẹ́ta ok ọ̀rẹ́ wa ẹja ṣe nǹkan tí ẹni yẹn fẹ́ fún wọn ó ti tàn dáwọ́ jọ ó tún ṣe fún bàbá wàláì Ọlọ́run Elédùmarè ń gbọ́ ní ìmọ̀ tí mo fi lè san oore oní 10,000 oní 20,000 oní 50,000 oní 100,000 gbà mí ní ìmọ̀ tí mo lè fi san oore yẹn kò jẹ́ kí n mọ̀ pé iṣẹ́ tíátà òun gan ò lọ déédéé mọ́ wàláì Ọlọ́run Elédùmarè ń gbọ́ so ọ̀rọ̀ ni bàbá sọ yẹn wọ́n níbi tá a bá ti ń tọ́jú ọlọ́kùnrin ibi tá a bá ti ń wọ ọlọ́kùnrin láti wo ara ẹni mo sì mọ̀ wípé mo kọ́kọ́ fi kinní kan mo kọ́kọ́ fi ìtàgé tá à ń jọ ń ṣe yẹn mo fi ṣẹlẹ́rì mo tó wá fi Odùduwà tó ṣe gbogbo wa sílẹ̀ mo fi ṣẹlẹ́rì wàláhì mi pẹ̀lú wọn ọjọ́ sọ pé wọ́n á sọ̀rọ̀ yẹn ṣùgbọ́n mo mọ̀ pé ẹ̀mí Ọlọ́run ló kó sí wọn nítorí pé mo máa rí ní ọ̀pọ̀lọpọ̀ níta ti kọ́ra wọn náà sọ mo fi Ọlọ́run mo fi ọjọ́ tí màá kúrò ní ilé ayé yìí tí màá wọnú ilẹ̀ mo fi búra èmi pẹ̀lú wọn ọjọ́ sọ nǹkan kan lórí ẹ̀ ṣùgbọ́n ẹ̀mí ni Ọlọ́run mo mọ̀ pé ẹ̀mí ló sọ sí yín lọ́kàn tẹ́ ẹ fi sọ jáde Ọlọ́run ló dẹ̀ mọ tó lè ti bẹ̀ jáde dáadáa ni mo mọ̀ pé yóò ti bẹ̀ jáde àbúrò ní ti bẹ̀ jáde so ẹ bá mi ṣe àdúrà yẹn délẹ̀ ẹ bá wá ṣe àdúrà yẹn délẹ̀ tán ẹ wàá fún mi ní nọ́mbà yín torí àwọn èèyàn lè fẹ́ pé wọ́n lè fẹ́ bá yín sọ̀rọ̀. àdúrà yìí bọ́. wọ́n ti sọ̀rọ̀ tomato gbogbo yín náà lẹ gbọ́ o ẹ̀yin tẹ́ ẹ ran èmi náà lọ́wọ́ tẹ́ ẹ sẹ́ndí tọrọ kọ́bọ̀ fún mi bàbá kó tọrọ kọ́bọ̀ ìmọ̀ra àwọn náà a máa lè fi ra mọ́tò kékeré kan kì í ṣe pé wọ́n ń ṣe ẹni tí ò tí ì lo mọ́tò rí irú wa ìbá mọ́tò ń di wọn ni irú wa yìí àbá mọ́tò nídìí wọn nínú iṣẹ́ tíátà yìí ni so wọ́n sì lo mọ́tò títí di bíi last year or 2 years mọ́tò wọn tá à ń sọ yìí náà ó wà lórí odó ó ti then kò ń ṣe. mo ti fà fọ́kọ. ẹ ti fà fọ́kọ wọ́n ti fà fọ́kọ so torí ìdí èyí ẹ jọ̀ọ́ gbogbo ìrànlọ́wọ́ tí kálukú bá lè ṣe bàbá yìí ẹ bá mi pa wọ́n lẹ́rìn ayọ̀ lórí ọ̀rọ̀ mọ́tò ojú òní tí ó yá bàbá ẹ bá mi ṣàdúrà fún àwọn. Ọlọ́run ó pa yín lẹ́rìn ayọ̀ gbogbo bí yòówù ẹ wà ìnira ò ní kàn yín ẹni rógun ẹni rọtẹ̀ ẹjọ́ burúkú ẹni rí ní agbára Ọlọ́run ẹ̀mí gígùn ní sànyà gbogbo ẹni ó bá sìkì yọ lálàáfíà gbogbo ẹni wà nílé ìwòsàn ẹsẹ̀ rí ní ó bá jáde ẹni ṣàìsàn tí ẹni lọ ilé ìwòsàn mọ́ gbogbo tẹ́ ẹ bá ti mú tẹ́ ẹ dá ẹnu yóò mọ̀ ṣiṣẹ́ fún mi lára lágbára Ọlọ́run ọ̀nà àti rówó yín ò ní dí o ọ̀nà jẹ ọ̀nà mú yín kò ní dí ọmọ yín ò ní ṣàìsàn ìyàwó yín ò ní ṣàìsàn ọkọ yín ò ní ṣàìsàn burúkú ò ní kàn yín o olè ò ní kólé yín ilé yín ò ní jóná o mọ́tò yín ò ní gbogbo tẹ́ ẹ dá lé yóò mọ̀ yọrí sí rere àmọ́ ẹ dákun ẹ má sponsor oníjàngbọ̀n o torí Ọlọ́run kí n tá à ń fẹ́ ó lè tẹ̀ wá lọ́wọ́ tí ó bá síjà tí ó bá síkú àwọn kan máa ń kí wọn á lọ́ máa kú lónìí ọ̀rọ̀ lọ́la bí èèyàn ò bá ṣe òní jí ọjọ́ ọ̀rọ̀ tọ̀la ẹ dákun ẹ má fa àmọ́ wúlígánsì lówó máa lókùn títí à ń darí wa ẹ bá dé gáréèjì ní ìsìn kò tiẹ̀ dandan gáréèjì ibùdó kọ̀ọ̀kan ni kálukú ló lórí bẹ́ẹ̀ fẹ́ gbẹ̀san lára àwọn ìjọba ọ̀jẹ́ nígbòye pọ́n náà ni ẹ̀hùn pọ́n kan tiẹ̀ ń bẹ tí ń dà á láàmú lẹ́kùn ẹ̀dẹ́ ńgbà kan kọ́lọ́hún tó bá a máa mú wọn ẹ ṣe pẹ̀lẹ́ dákun ẹ̀yin èèyàn mi
àní tẹ àní ṣàìsàn o. ó tó kù kan tẹ́ bá ń tọrọ lọ́wọ́ wọn kó tó di pé ẹ wá fún wa nọ́mbà bàbá ẹ bá mi tọrọ kínní yìí lọ́wọ́ àwọn pàápàá jùlọ gbọ́n tán wà ní diaspora gbogbo ọ̀tán wà ní diaspora yẹn bá mi tọrọ ẹ dákun kí wọ́n máa sọ Yorùbá sáwọn ọmọ wọn mo ti ń bá wọn pò yẹn ti pẹ́ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì máa pè mí àwọn ọmọ ó disturb ẹ̀ yóò súré bá ọmọ sọ̀rọ̀ yìí wáyé níbi tó ti ń bá mi sọ̀rọ̀ yẹn máa rí i pé òyìnbó yìí náà ni gbogbo àlèmí náà dẹ̀ ń sọ fún ẹ sọ Yorùbá sáwọn ọmọ yìí ilẹ̀ Yorùbá yóò dáa ju ibi tẹ́ wà yẹn lọ pẹ̀lú ògo Ọlọ́run yóò padà nígbà tá a bá gba Yorùbá nation yìí yóò padà dáa ju gbogbo kọ́ńtírì tẹ́ wà yẹn lọ nítorí pé ẹ̀yin lẹ jẹ́ kí kọ́ńtírì yẹn dáa ọpọlọ yín ló gbé kọ́ńtírì yẹn débi tó dé yẹn ọpọlọ yín yẹn náà ó sì wà ń bẹ̀ títí dìsìn so torí ìdí èyí mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run ok wá jókòó báyìí má bìí ẹ má bínú ẹni yìí àwọn èèyàn ti sẹ́ndì owó driver's license sí mi tó ti yẹ inú mi dùn pé ó bá wa lórí ọ̀rọ̀ driver's license yẹn náà ni mo ní kó wá fún lénìí torí pé gbogbo data ẹ̀ ó máa fún wọn ní data then àti sanwó Ọlọ́run ti àyìn tí ọ̀yà aláàánú olójú rẹ̀ àánú ẹ̀ ti fowó driver's license ẹ̀ ránṣẹ́ sí mi so inú mi dùn pé òun náà dé bá wa níbi tá a ti ń ṣe kínní lọ́wọ́ torí ẹ̀ ni mo fi ní kó wà ń bí ìwọ náà tó wá padà ṣàdúrà fún Yorùbá nation kí bàbá wa tó wá sọ nọ́mbà wọn ọ̀yá. ẹ ṣe ojú pẹ Ọlọ́run máa ràn yín lọ́wọ́ àmín òkè lọ́wọ́ yín lọ àmín ẹ ní orí wà sẹ́yìn lágbára Ọlọ́run gbogbo tẹ́ bá dáwọ́ ní ó máa yọrí sí rere ni àmín 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 agbára àwọn ọmọ yín náà máa rálá ní àmín 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 iná àti iná ọ̀sára ọ̀sálẹ̀ ọ̀dàkà. Jésù Olúwa wa. lọ́wọ́ yín òkè lẹ́ẹ̀ máa lọ ìrọ̀rùn ló máa já sí lágbára Ọlọ́run àwa la máa tẹ́wọ́ gbòòrè wa agbára Ọlọ́run dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin náà ọmọ yóò ní rí dààmú ọmọ yóò ní rí ìṣòro gbogbo tẹ́ bá ń dáwọ́lé ó máa yọrí sí dúpẹ́ lọ́wọ́ yín ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ọwọ́ yín àánú Olúwa fún wọn bá yín gbé ẹ̀yin Yorùbá nation ara yín ló sẹ́ndì owó driver's license tẹ́ni ti kúrò ń bẹ̀ báyìí ó sì kù ti àwọn yòókù àwọn èèyàn náà ti promise o àwọn èèyàn tó dẹ̀ promise èmi kọ́ ni mo force wọn láti promise so àjẹ́ kó a fi wọ́n lára balẹ̀ ìgbà tó bá dẹ̀ wọ́n lọ́rùn ṣùgbọ́n gbogbo ẹ̀ náà ni mo máa mú wá sí ojú ìwòran yín tẹ́ máa mọ̀ pé nǹkan tẹ́ ẹ̀ ń ṣe ó ń dé ibi tẹ́ ẹ̀ ń ṣe é sí Olúwa Olódùmarè yóò ràn wọ́n náà lọ́wọ́ tó bá ti gba driver's license ń sìn rọra fèsì iṣẹ́ ẹ̀ èmi náà màá dẹ̀ pẹ̀lú báyìí wá iṣẹ́ alálùbáríkà pẹ̀lú ògo Ọlọ́run màá pẹ̀lú báyìí wá bàbá mi bábèjì ẹ dákun torí Ọlọ́run mo fẹ́ kẹ́ ẹ sọ nọ́mbà yín táwọn èèyàn lè pè yín sí lórí. ẹ ṣe méjì mò ń lò. ẹ sọ méjèèjì náà. Glo MTN. ẹ sọ méjèèjì. MTN ní 080 33 63 96 74 33 63 96 74 ọjọ́ kejì. MTN Glo 080 74 76 0247 0247 080 7476 0247 nọ́mbà bàbá wa nìyẹn ẹnikẹ́ni tó bá fẹ́ pè wọ́n bàbá wa Olofaina ẹnikẹ́ni tó bá fẹ́ pè wọ́n nọ́mbà wọn nìyẹn àbúrò gẹ́gẹ́ bí láti ṣáìdì tèmi náà èmi náà máa ra fóònù kékeré kan fún ẹ kò ní dẹ̀ ní máa ra kò ní dọ́là so that wọ́n náà bí mo ṣe ń tètè ń pe mọ́mí ẹ̀ kí n tó pè ẹ́ yẹn mo pé gbogbo tó ṣẹlẹ̀ sẹ́yìn náà ló fà yẹn ṣùgbọ́n mo ṣe ń pe mọ́mí kí n tó pè ẹ́ yẹn mi ò ní pe mọ́mí mà ìwọ ni màá máa pè direct so tí abádẹ̀ tó ń bára wa wáṣẹ́ náà a lè sọ lágbájá o máa bọ ọmọ bẹ́ẹ̀ ríṣẹ́ kan o àbí tí wọn náà bá ní nǹkan kan tó fẹ́ béèrè lọ́wọ́ mi wàá lè láǹfààní àti béèrè ẹ̀yin Yorùbá nation ojú òní tì yín o
ayọ̀ yín ò ní bàjẹ́ o. àká nọ́mbà tó wí. ẹ jọ̀ọ́ ó kọ sí fún rẹ. bàbá ṣe rí ẹ ti sọ nọ́mbà báyìí gbogbo àwọn tí ó ṣe ìrànlọ́wọ́ èmi kọ́ náà máa pè ẹ̀yin gangan náà máa pè pé nítorí pé nọ́mbà yẹn fi wà lọ́wọ́ wọn ok bàbá ẹ send the account number yín ẹ̀yin ni wọ́n á sọ fún pé kẹ́ ẹ tí anybody bá fẹ́ ṣe anything fún yín ẹ̀yin ni wọ́n á sọ that's why tí mo fi máa ń fẹ́ káwọn èèyàn sọ nọ́mbà wọn fúnra wọn sódà wọ́n á lè ẹni tó fẹ́ ràn lọ́wọ́ la bàbá ẹ dákun nǹkan báyìí lè agbára mi gbé o bọ̀ ẹ dákun ẹ send the account number yín so wọ́n á lè kò ní dàbí ẹni pé wọ́n pass ẹ̀ through ẹnìkan táwa mọ̀ bóyá iye tí wọ́n fi ránṣẹ́ yẹn lẹ́nu yẹn fi ránṣẹ́ tàbí nǹkan ìdí tí mo fi máa ń sọ pé káwọn èèyàn sọ nọ́mbà wọn direct nìyẹn ojú òní tì yẹn dákun mi ìfẹ́ kẹ́ ìgbàgbé bàbá mi Dèjì Adérẹ̀mí Ọlọ́fààná ojú òní tì yín o mo lọ pé ẹ sì ń gbádùn wọn ẹ gbádùn wọn dalẹ́ ni Ọlọ́run ní tí fi kú pa wọ́n báyìí Ọlọ́run ẹ̀yin tẹ́ ń wò wọ́n náà Ọlọ́run ní fi kú pa yín so Yorùbá nation tí a sì ń wáyé náà pẹ̀lú ògo Ọlọ́run yóò tẹ̀ wá lọ́wọ́ Yorùbá nation no going back. No going back. Yorùbá nation no going back.